èyí ni ìlànà mẹ́rin tí òfin là kalẹ̀ tí ọmọ ogun lè gbà láti gba àṣẹ àti àwọn tó lè gba àṣẹ náà lọ́wọ́ wọn. látìgbà tí ìfàǹfà ti wáyé láàrin mínísítà fọ́rọ̀ ìlú Àbújá Nyesom Wike àti ológun kan ní ọjọ́ ìṣẹ́gun ní onírúurú ìbéèrè ti gba ẹnu àwọn èèyàn lórí bí ìlànà gbígba àṣẹ ṣe máa ń wáyé nínú iṣẹ́ ológun. ẹ rántí pé ní ọ̀sán ọjọ́ ìṣẹ́gun ní fọ́nrán kan gba orí ayélujára èyí tó fa wuyewuye láàrin àwọn ọmọ Nàìjíríà. nínú fídíò náà ni mínísítà fún olú orílẹ̀-èdè yìí Nyesom Wike àti ọmọ ogun ojú omi kan ti ń tàn síra wọn. ohun tó jọ ni pé ọ̀rọ̀ ilẹ̀ kan tó lè ṣokùnfà àìgbọ́ra ẹni yé tó wáyé láàrin mínísítà àti ọmọ ogun náà ló fà á. ìṣẹ̀lẹ̀ yìí ló wáyé nígbà tí Wike àti àwọn òṣìṣẹ́ ìjọba fẹ́ wo orí ilẹ̀ kan ṣùgbọ́n tí ọmọ ogun náà dá wọn dúró pé wọn kò lè wọbẹ̀. báwo wá ni òfin ṣe là á kalẹ̀ fún ọmọ ogun láti gba àṣẹ? ìkànnì Jígí Alára wọ́n kà sí ajagun fẹ̀yìntì lẹ́nu iṣẹ́ ológun orí omi ọ̀gágun Umar Bakori ẹni tó ṣàlàyé pé bákan náà ni ọ̀rọ̀ iléeṣẹ́ ológun ṣe rí káàkiri àgbáyé tó sì jẹ́ pé ó ní bí wọ́n ṣe ń gba àṣẹ láti òkè délẹ̀. ó ṣàlàyé pé ìbọ̀wọ̀ fún ẹni tó bá juni lọ nípò jẹ́ ohun tí wọn kì í fi ṣeré rárá nínú iṣẹ́ ológun, kódà kó jẹ́ pé wọ́n jọ wọ iṣẹ́ lásìkò kan náà ni. ó ní àwọn èèyàn kan wà tó jẹ́ pé ó pọn dandan fún ológun láti tẹ̀lé àṣẹ wọn láì ní gbé ohun tí wọ́n bá sọ yẹ̀wò rárá. ẹni àkọ́kọ́ ó ní ààrẹ orílẹ̀-èdè. ọ̀gágun Bakori ní gẹ́gẹ́ bí òfin Nàìjíríà àti òfin àwọn ológun ṣe là á kalẹ̀, bí ó tilẹ̀ jẹ́ pé alágbádá ni ààrẹ, òun ni olórí àkọ́kọ́ fún ilé ológun. ó ní èyí jẹ́ kó pa dandan pé àṣẹ tí ààrẹ bá pa gbọ́dọ̀ jẹ́ ohun tí àwọn ológun gbọ́dọ̀ tẹ̀lé níbikíbi. ẹni ẹlẹ́ẹ̀kejì ọ̀gá tó bá wà nípò tó ṣáájú lẹ́yìn ààrẹ. Bakori ṣàlàyé pé ẹni tó tún lè pàṣẹ fún ológun láti ṣe ohunkóhun tí yóò sì tẹ̀lé ni ẹni tó bá tó jù ú lọ nípò nínú iṣẹ́ ológun. ó fi kún un pé tí ẹni tó bá ju ẹni tó kọ́kọ́ pàṣẹ yẹn lọ bá rí i pé àṣìṣe wà, kò ní í wọ́gilé àṣẹ tí ẹni àkọ́kọ́ pa. dípò bẹ́ẹ̀ ó máa gba ẹni àkọ́kọ́ yẹn nímọ̀ràn láti yí àṣẹ náà padà ní. ẹ ló di méjì. ẹni kẹta òun ni mínísítà fọ́rọ̀ ààbò. Bakori sọ pé àwọn ìgbà míì wà tí mínísítà fétò ààbò máa pàṣẹ tí àwọn ológun yóò sì tẹ̀lé àṣẹ náà lẹ́sẹ̀kẹsẹ̀. ó ní ó wà nínú òfin pé ààrẹ ni olórí ìgbìmọ̀ ààbò orílẹ̀-èdè, ṣùgbọ́n aṣojú rẹ̀ ni mínísítà fọ́rọ̀ ààbò jẹ́. ó ní fúndì èyí ó lè pàṣẹ fáwọn ológun tí wọn yóò sì tẹ̀lé àṣẹ rẹ̀. ẹni ẹlẹ́ẹ̀kẹrin ó ní adelé ààrẹ. ọ̀gágun náà tún fi kún un pé òfin iléeṣẹ́ ológun fààyè gba ẹni tó bá ń delé gẹ́gẹ́ bí ààrẹ láti pàṣẹ fáwọn ológun. Bakori ní lẹ́yìn àwọn wọ̀nyí kò sẹ́ni tó lè pàṣẹ fún ológun tí wọn yóò sì máa mú àṣẹ náà ṣẹ o. kí ló wá dé tí ológun Yerima kò ṣe tẹ̀lé àṣẹ Wike? ọ̀gágun Bakori ṣàlàyé pé Yerima kọ̀ láti tẹ̀lé àṣẹ mínísítà ìlú Àbújá Nyesom Wike nítorí kò sí nínú àwọn tí òfin iléeṣẹ́ ológun gbà láàyè láti tẹ̀lé àṣẹ wọn. òfin tó de ẹni tí ológun gbọ́dọ̀ tẹ̀lé àṣẹ rẹ̀ kò ka mínísítà fọ́rọ̀ ìlú Àbújá mọ́. nítorí náà àwọn ológun tó wà níbẹ̀
kò ṣe tẹ̀lé àṣẹ Wike. Ó ṣàlàyé pé nírú ohun tó ṣẹlẹ̀ níbẹ̀ kò sí bí àwọn ológun ṣe máa tẹ̀lé àṣẹ kankan lòdì sí àṣẹ tí wọ́n ti kọ́kọ́ fún wọn, àti pé ọmọ ogun tó bá kọ̀ láti tẹ̀lé àṣẹ ẹni tó bá jù ú lọ nípò máa kojú ìjìyà tó lágbára. Ó fi kún un pé lábẹ́ òfin iṣẹ́ ológun, ọ̀gá kò gbọ́dọ̀ fún ọmọọṣẹ́ abẹ́ rẹ̀ ní iṣẹ́ tí kò lè jẹ́, nítorí ẹni tí kò bá tẹ̀lé àṣẹ ọ̀gá rẹ̀ máa kojú ìgbẹ́jọ́ pé ó fiṣẹ́ rẹ̀ sílẹ̀. Èyí ló fà á tí Yerima fi kọ̀ láti tẹ̀lé àṣẹ Wike. Ìròyìn yàjóyàjó fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti máa darapọ̀ mọ́ ìkànnì Jígí Alára. Ẹ subscribe sórí ẹ̀, ọ̀fẹ́ ni kì í ṣowó. Ẹ máa pẹ̀ ká, ẹ fèròǹgbà yín sábàlá àríwísí. Imam Abdulwaheed ló ti ń jábọ̀ ìròyìn. Jígí Alára ìkànnì ìlú mọ̀dúndú ẹsẹ̀. Ọdúnmọ́ wa ìkànnì Jígí Alára. Ètò tó fún ni lóye, ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdúnmọ́ wa ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ̀ bó ṣe ń lọ láwùjọ. Ọdúnmọ́ wa ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.